Africa Content TV. Àdúsá Bákàrí, òun ṣáàdé máníjà tó ní gbogbo ẹgbẹ́ ẹ lọ. Ìjàmbá bàbá àrùkù ọ̀ọ́ kíkẹ́kíkẹ́. Mo lè lo ìbò ọ̀sẹ̀ kan, ẹ̀bà, iyán àti sọ̀mọ́ ló ń fún mi jẹ ẹ̀mẹ́ta lójú ẹ̀bà mi ó fẹ́ pa mí ó yà tètè sáwù. Ẹ̀yin náà bí mo ní bàtà lẹ́bi ká lọ kó wọ́n lọ bá mi wọ́n kọ́ wá ó yà tètè mú lọ síbi tó wọ́n jẹ tèmi wà àyè pápá ọ̀làwọ̀ pápá mi sílé. Ẹ̀bà tí mo ti jẹ láti Nàìjíríà tí mo fi lẹ̀ nínú Nàìjíríà ẹ̀fọ́ láti kẹ́mọ̀ ọ̀sẹ̀ àyìnbé pọ́pọ́ ọ̀làwọ̀ ló tó bá ti parí àyìnbé nínú Parí àyìnbé. Ìjàmbá bàbá àrùkù bá ń kí ìsọ. Ẹ bèrè lọ́wọ́ wáyé ọmọ Adékọ̀yà tí mo sọ fún bàbá ó ní kó má bì. Àwọn bàbá wáyé ní kó má bì èmi rẹ ní láti Belgium sí Paris. Ṣé ẹ bá bì í? Olúwayé ó ní ìwújì fún kí yẹ kú lé. Àti ìgbìyà ìlú Èkó ní pẹrẹwu Olúwayé ó ní ìwújì a máa ṣe wọ́ọ́tọ̀ òun náà 2023 àyìnbé mọ́pọ̀ láwọn ọ̀pọ̀lọpọ̀ bí. Ọlọ́run ọba ló ní orí bẹ́ẹ̀ ẹ̀dá tàbí ọlọ́run ọba láyé ń bí. London, Amẹ́ríkà, Canada bẹ́ẹ̀ bá ní sùúrù rẹ̀ kárí. Ìjọ ìkànnì ìlú Nàìjíríà ọ̀tá ń gbé lọ́wọ́. Ó dẹ̀wọ̀n mi. Kí n pín kárí. Olúwayé ó ní ìwújì ìpadàbọ̀ ní. Orbit International, Mike ọmọ Fáṣákí. Congratulations, wọ́n rí rẹ̀. Èèyàn láṣẹ ojú wa dé báyọ̀, àrẹ̀kú wa dé. Àdéjìká jí bí wọ́n lè wá, àjọ ìrìn àjò, Ọlọ́run parí tòun lọ́pọ̀, àyìnbó gbọ́gbọ́ ọ̀làwọ̀ àkókò fi bínú. Ayédèrè, ayédèrè wúlọ, wúlọ, ó tẹ́bọ̀. Tó bá dìgbà míì, èrò ní kó tẹ̀lé.
aṣáájú àgbàgbà olú ayé òní ìlú jì mo dá mi dúró. Yeah, never be. What recognize presence? Àwọn èèyàn gidi tó ń bẹ ní ìkàlẹ̀ ní gbogbo yìí mọ́ kí. Sọ́dà mi, sọ́dà mi, sọ́dà mi, sọ́dà mi. Ọba wa ló bá nílò ènìyàn sọ́dà mi. Ṣàkóso wọn jọ̀wọ́ sọ́dà mi. Yorùbá wọn sọ́dà mi. Ẹ̀jẹ̀ náà alẹ́ bẹ́ni tí mo ń sọ sọ́dà mi. Ṣé pọ̀ àbí ìbálá mi ìtọ́wọ̀ sọ́dà mi. Ọmọ wa ló bá nílò ènìyàn sọ́dà mi. Bí performance ó kí ẹ̀ sọ́dà mi. Olùkẹ́lẹ́ àmàlà akíọ́lá ìyá ní bọ́ọ̀dúnbẹ́ láì wájú mi lè pè oní bọ́ọ̀dúnbẹ́ dọ́mi ọlọ́run ló láyé àkùdá bàbá èkó èkó gbọ̀ngàn èkó ń bú èkó èkó ń bú kíyẹ àwùjá èkó nínú èkó. Bàbá lọ́jà fún mẹ́nì nínú ayé. Èkó ọmọ máa ń sanlé o. Àlẹ́ èkó akíní báwo kí ẹ lórí ọ̀kì. Sọ́jí ọmọ Táíwò, oṣooṣù ọmọ Mándé, Amẹ́ríkà ń bọ̀, owó lọ́nà Amẹ́ríkà, ojú ọ̀pá ni ọláyà, ìwọ náà ọ̀rọ̀ ẹ̀rọ ní sẹ́lẹ̀dù máa lè pàdé orí òkè. Sọ́jí ní Táíwò pàdé orí òkè. Gbogbo yẹn kú àdúrótì, àti ọláyà ní dúpẹ́. Oníkàdọ̀ ní ilé bára wá ṣe àyílé mọ̀ kí ẹ ò àdé orí òkè. Àtẹnumọ̀ dárúkọ nínú òṣèré. Àtọ́rúkọ ẹgbọ́n ìmúdébí. Gbogbo yìí ń gbọ́ kí ẹkú àdúrótì Akíọ́lá ìyá. Ó ti dárúkọ tó yọ sí. Mo ti dárúkọ tó yọ sí. Ó kẹ́ náà, àfa àgbà, ìbámu àgbà. Ajínigbé kálámù dámọ́ lẹ́kọ̀ọ́ àníṣe kọ́ńdó. Ahmad Aláwìyé, mo kí ẹ o, Ahmad mi. Mo kí ẹ Ahmad mi. Ahmad, ọmọ ìbámu àgbà. Ó bá bá lè mọ́ mú. Mo kí ẹ Ahmad mi. Bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ sáré, ẹ má gbé ìgbọ̀n pẹ̀lú. Ẹni tó kú ní ṣiṣẹ́ pé ẹ̀rẹ̀ ilé Ahmad mi. Ọmọ aláwìyé.
mo ń kọ́. Ọlọ́run bàbá mi mú lọ sílé àṣẹ. Tí bàbá tó lójú ọ̀pá mi. Tí bàtẹ́ lójú àwọn ẹni bí. Kọ́ má rí yẹ̀yẹ́ mi dáyẹ̀. Tí bàtẹ́ lọ́wọ́ àwọn ẹni rẹ̀. Bàṣírí mi, bàṣírí mi. Bàṣírí mi, bàṣírí mi. Bẹ́ẹ̀ni lẹ́kẹ̀ àwọn ọ̀tá o. Àmọ́ ní ṣe ni. Àfàìmọ̀ ní ṣe ni. Àṣẹ ni bábá ní ìmúdà o. Bàṣírí mi, bàṣírí mi. Bàṣírí mi.